Òní ní ọjọ́bọ̀ ọjọ́ 14 nínú oṣù kẹjọ ọdún 2025. Ó tó àkókò fún ìwé ọ̀run ṣíṣí, ìwé ìtàn lójoojúmọ́ fún ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run, eléyìí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkórí wa fún tòní ni máa fi kún un nígbà gbogbo, apá 4. Àkọsílẹ̀ wà nínú ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 16, eléyìí tí ó kà báyìí pé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín ní ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa kọ́ ọ, kí ẹ sì máa gba ara yín níyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa kọrin sí Ọlọ́run ní ọkàn ọpẹ́. Bíbélì ká wà nínú ìwé Jóṣúà orí 1 ẹsẹ̀ 6 sí 9. Láàrin ọjọ́ 7 sẹ́yìn, mo ti sọ nípa ìṣe pàtàkì kíkún fún ìfàmì òróyàn nígbà gbogbo. Lónìí àti ní àwọn ọjọ́ tó ń bọ̀, máa ṣe àlàyé nípa àwọn ọ̀nà tí àwọn onígbàgbọ́ fi lè gba àfikún. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, o gbọ́dọ̀ rí dájú pé ìjáfáfá nínú ẹ̀mí àti ìtara rẹ sí àwọn ohun tí Ọlọ́run kò dínkù. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ irinṣẹ́ tó lágbára fún mímú bátìrì ẹ̀mí rẹ múnádóko. Ìdí nìyí tí o fi gbọ́dọ̀ lo àkókò tó níye lórí ní kíkà, àkọsórí àti ṣíṣe àṣàrò lórí àwọn ìwé mímọ́ ní gbogbo ọjọ́. Lóde òní, ọ̀pọ̀ àwọn Kìrìsìtẹ́nì kò ṣe àkọsórí ìwé mímọ́ nítorí pé gbogbo nǹkan ti di ayélujára lórí kọ̀ǹpútà. Tí ẹnìkan bá fẹ́ tọ́ka sí ibìkan nínú Bíbélì, ẹni náà kàn lè ṣàwárí rẹ̀ nípasẹ̀ Google àti àwọn ẹ̀rọ aṣàwárí mìíràn. Ní kété tí ẹni náà bá ti tẹ díẹ̀ lára àwọn ọ̀rọ̀ náà síbi ààyè aṣàwárí, lẹ́sẹ̀kẹsẹ̀ ni gbogbo àkọsílẹ̀ Bíbélì náà yóò yọ síta. Bí àǹfààní ẹ̀rọ ayárabíàṣá ṣe dára tó, ó ṣe pàtàkì láti ṣàṣàrò lórí ìwé mímọ́ kí a sì mọ̀ díẹ̀ lára wọn lọ́kàn, nítorí èyí ni yóò pèsè ọ̀nà fún wa láti kojú ohunkóhun tí ọ̀tá bá mú wá sí ọ̀nà wa. Nínú Mátíù orí 4 ẹsẹ̀ 1-11, Jésù ṣẹ́gun ìdánwò èṣù nípa sísọ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé mímọ́. Kò sí àwọn ẹ̀rọ aṣàwárí ní àkókò yẹn, kò sì nílò wọn. Ó mọ ọ̀rọ̀ Ọlọ́run ní ọkàn nítorí pé ó ti ṣàṣàrò nípa wọn, ó sì ti kà wọ́n sórí. Bàbá mi nínú Olúwa kò lọ sí ilé ìwé, ṣùgbọ́n ó mọ ọ̀pọ̀ ẹsẹ̀ nínú ìwé mímọ́ ní ọkàn. Tí wọ́n bá lè ṣe àkọsórí ìwé mímọ́, ìwọ náà lè ṣe bẹ́ẹ̀. Nínú Jòhánù orí 4, Jésù sọ pé àwọn ọ̀rọ̀ tí òun sọ fún wa jẹ́ ẹ̀mí àti ìyè. Nítorí náà, bí ọ̀rọ̀ rẹ bá ti pọ̀ nínú rẹ̀ sí, bẹ́ẹ̀ ni wàá ṣe kún fún ẹ̀mí tó. Ọ̀rọ̀ Ọlọ́run ní agbára, ó wà láàyè, ó sì mú ju ìdàpídà olójú méjì lọ. Bí o ṣe ń fi ọ̀rọ̀ rẹ̀ kún ara rẹ, Ọlọ́run yóò fi hàn ọ́ àwọn ohun ìbáṣepọ̀ àti ibi tí ó lè tètè jó bátìrì ẹ̀mí rẹ tí yóò sì jó ìgbàgbọ́ rẹ. Ọ̀nà kan láti mọ bí o bá kún fún ọ̀rọ̀ Ọlọ́run lóòótọ́ ni láti ṣàyẹ̀wò àwọn ọ̀rọ̀ àti ìjíròrò rẹ. Mátíù orí 12 ẹsẹ̀ 24 sọ pé ọkàn ènìyàn ni ó ń darí irú ọ̀rọ̀ tí ó lè jáde lẹ́nu rẹ̀. Tí ọkàn rẹ bá kún fún ọ̀rọ̀ Ọlọ́run, ẹnu rẹ yóò kún fún ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú. Bí o bá ṣe ń ka ọ̀rọ̀ Ọlọ́run sí, bẹ́ẹ̀ ni wà á máa dàbí rẹ̀. Olùfẹ́, di ẹni tí ó di bárakú fún láti kà, kọ́ sórí àti láti ṣàṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run. Wà á sì jẹ́ alágbára nínú ẹ̀mí ní ìgbà gbogbo. Mo gbàdúrà pé o kò ní sọ ìmúyányán àti ìfẹ́ gbígbóná rẹ sí àwọn ti Ọlọ́run. Ní orúkọ Jésù. Ọ̀rọ̀ àyẹ̀wò: báwo ni o ṣe máa ń kà, kọ́ sórí àti ṣàṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run tó?